nínú àdánwò òun ní kọ́ ọmọ fẹ́ràn yàn kọ́ wá padà fura pé ẹni tó ń fẹ́ wọ̀ fẹ́ ọ ó lè yàyàn wèrè. àbúrò èyí ni pé kọ́ ọmọ ro rere sí yàn kọ́ wá padà bá pé ẹni tí wọ́n ro rere sí aburú ní rò sí ọ kò sí ní tẹ̀yìn òní tẹ fún rẹ̀ irú ẹni tí ń ṣẹlẹ̀ láàrin. torí táwọn Ìlọrin máa ń pè ọ pé wọ́n bá wọn ṣe wá sí kò túmọ̀ pọ̀ ọmọ kéwù jẹgbẹ́ rẹ lọ kò túmọ̀ pọ̀ ọmọ sọ kò túmọ̀ pọ̀ jẹ́ nǹkankan ilé sọ nǹkan mi ò nípa ọ̀rọ̀ kéwù tára Ìlọrin bá gbé ọ síbi kan Ọlọ́run sì ń gbé ọ síbẹ̀ lákòókò òun lọ́wọ́ ni o ló jẹ́ kí wọ́n dájú kọ́ níjọ́ tọ́lọ́run bá ti gbé ọkú ọ̀nbẹ wọ́n kájú lára rẹ̀ yọ̀wọ̀ ayé ọgbẹ́ àtọ̀ jẹ́ nǹkankan níta bá wà lọ jẹun wọ́n tíráì kọ́mẹ̀ntì rẹ̀ pẹ̀lú kí wọn náà dá padà pé èmi ò jẹ ẹ̀yin lẹ jẹ. a rí i pé àwọn àgbàlagbà ti wà níjòkó pẹ́ díẹ̀. a rí i pé àwọn àgbàlagbà wọ́n ti wà níjòkó yìí ó ti pẹ́ díẹ̀. ó ti yẹ kí wọ́n dìde. ó ti yẹ kí wọ́n ó kájú. àmọ́ ìfẹ́ ò jẹ́ kí wọ́n kájú. nígbà tó ṣe pé inú ilé náà la wà. tó já sí pé inú ilé náà la wà. ẹ̀yin ìyá wa lóbìnrin. ẹ̀yin ìyá wa lóbìnrin. lẹ́ǹkùnlé ń bí. lẹ́ǹkùnlé wa lóbìnrin àyí. ẹgbà ẹ̀yin bá ànábì ká gbọ́. ẹni yorùbá ànábì yẹn dáa. yorùbá ànábì yẹn ó wà òkè báyẹn ó dáa. ẹ dákun ẹjọ́ ní farabalẹ̀. níwájú ní farabalẹ̀. ẹ̀yin ìyá wa níwájú ń bí. ìyá wa níwájú ń bí. ẹ ti wà nínú ìfọ̀kànbalẹ̀ dídákẹ́. ẹ ti wà nínú ìfọ̀kànbalẹ̀ dídákẹ́. ìpayà tí sọ fún ni pé máa ṣàròyé wíbẹ̀. ìpayà tí máa ń sọ fún ni pé máa ṣàròyé. ibi wọ́n ti ń ké Kùránì. ibi tí wọ́n bá ti ń ké Kùránì. kọ́kàn rẹ ọmọ bàbá balẹ̀ tó bá padà délé. kọ́kàn rẹ ọmọ bàbá balẹ̀ tó bá padà délé. ìpayà abẹ́ ò ní dé bá yín. ìpayà abẹ́ ò ní dé bá yín. èṣù bẹ́ẹ̀ ò ní lò yín. èṣù bẹ́ẹ̀ ò ní lò yín. ẹni nínú rẹ̀ bá dùn kó yóò bá nábì rẹ̀ kan náà. sallallahu alaihi wasallam. lẹ́yìn kíkí gbogbo àwọn àgbàlagbà mo rò pé bàbá wa imam ní Hasbunallah wọ́n ti kí gbogbo wa àmọ́ ẹ̀mọ́sá àfẹ́ríjì mi bàbá wa àgbà bàbá wa Múnàbáwù bàbá wa Albarka àwọn náà ni wọ́n ń gbà wá lálejò ládùúgbò yìí ẹ dákun kíkí wọn ni mo fi kí gbogbo ẹ̀yin àgbàlagbà níjòkó àna mi ti ń kí àwọn pẹ́tẹ́lẹ̀ wọn ò ní bínú tó kọ́lá yìí máa kólẹ̀ ni gbólóhùn kan náà ni mo fẹ́ wí tí ó bá rí bẹ́ẹ̀ wàláhì kò yẹ kí n wí nǹkan kan àmọ́ torí kí n wá bí ìjókòó yìí ni mo fi wọ bàálù látèkó kò yẹ kí n tí kó lè kó báyìí dájí náà ni mo láǹdì láti múra but bàbá ọlọ́mọ bàbá ọlọ́mọ àgbà ìfẹ́ bàbá àgbà àmúra àti ìfẹ́ la hawla wala quwwata illa billah mọ́mù ma pẹ́ tí ń sára ó yẹ ká máa tó tí àmì tí pọ̀ fún yín ni wọ́n jókòó ẹgbẹ́ ẹ̀rọ máa jókòó ń bẹ ẹyọ kan máa nù èyí ó rò pa àwọn ẹlẹ́yà ó tíra wọ́n sì ń gbìyànjú ara tí ó jà mọ́ nù ẹ̀yọ̀ ń bọ̀ nẹ́bì ẹ̀yọ̀ ń bọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí Ajabibu oníláàrin ibi tá a dé hun gbogbo eléri rẹ̀ wá ṣe iná tẹ̀ náà kàn fún ìyàwó ìmámù. gbogbo eléri rẹ̀ jẹ́ tẹ́wọ́ ká ṣe bisimilayi kẹ́ iná àdéhùn kan fáwọn ilé àwọn ọba wọn. kọ́lọ̀ bá wa dúpẹ́ fún wọn. bisimilayi rahman rahim iná àdéhùn kalikawusar wasolli li rabbika wanhar inna saniyaka huwal abtar. ẹ̀já sí àmì ilẹ̀ kan náà. Naam ìfẹ́ àbáwa àmúra Ajabibu ẹni kíjọ kó yẹ farabalẹ̀ tó lọ́lọ́
ìfẹ́ ajámúra lájàpá àgbàmúra ń bẹ lára bàbá ọlọ́mọ àgbà sí mi. ń bẹ lára bàbá ọlọ́mọ àgbà sí bàbá sùlùtọ́ nínú ayé zira. ìfẹ́ àṣẹ ọlọ́run. ìfẹ́ bàbá wọn sí olúwa. ń sọ ní maka fún Haji Isiaq. bàbá sọ ní maka fún bàbá wa ní kọ̀rọ̀. mo ní gbogbo ohun téèyàn máa torí ẹ nífẹ̀ẹ́ ara yẹn tó bá dá yẹn pọ̀ kò dá èmi àti àṣẹ ọlọ́run pọ̀. ọ̀rọ̀ àṣírí ọ̀dà wá pọ̀, ọ̀rọ̀ sáwíyá ọ̀dà wá pọ̀, ọ̀rọ̀ kéwú ọ̀dà wá pọ̀, ọ̀rọ̀ ọ̀dàwọ̀ ọ̀dà wá pọ̀. àwọn nǹkan tí máa ń bẹ láàrin èèyàn téèyàn ó fi sọ pé ó ṣe báyìí fún mi kò sí láàrin wa. nǹkan mọ nǹkan tó fẹ́ lára mi wọ́n sá fẹ́ pé kí n wá bí ká wọn. ìmọ̀ wọn ń yà mí lẹ́nu ni wọ́n ń sọ fáwọn ọmọ pé ẹ̀mí mi rò pé ìfẹ́ òun náà ni àfáàwà Abubakar ni wọ́n fi fẹ́ àwọn fẹ́ kí n wá lákọ̀ọ́kọ́ ọlọ́run kádàrá níbi ìyàwó. bó sọ wá di Monday tí wọ́n pè mí pé àwọn tí ń pe nọ́mbà mi kò lọ, àwọn á pe WhatsApp ní pé báyìí báyìí ìyá yìí ọlọ́run ti ní kó bímọ o mo ní wọ́n wà ní wúmúra báyìí. mo ní ẹ jẹ́ kí n wo déètì mi wọ́n á wò wọ́n á pè padà. mo ní déètì yẹn Monday yẹn gangan ní dèésèkó tẹ́ẹ̀ bá sì dèésèkó láti múra ìmọ̀ ìsinmi ijọ́ mẹ́ta kí n tó máa padà wá pé tá a bá ti délẹ̀ yìí àwa wọ sẹ́yìn náà nù. mo ní àmọ́ bẹ́ẹ̀ ti sọ fún mi yìí ìpele kan bá ń búkú tíkẹ́ẹ̀tì pẹ̀lú ògùn ọlọ́run mo gbọ́dọ̀ dé. ìfẹ́ nu ṣé adúrú gbogbo àwọn tí wọ́n jòkó tó jọ ń wà sí yìí sádúrú tí ìmáàmù ti ń wí látàárọ̀ yìí sí ò tó wà sí ìfẹ́ nu. wọ́n náà bí ìmáàmù Ṣáfì yìí ni pé aburú wo ló ju aburú lọ tó gbé aburú mi ṣe pé aburú nípele. wọ́n bí ìmáàmù Ṣáfì yìí pé èwo ló le jù nínú aburú. ìmáàmù Ṣáfì yìí wá dá wọn lóhùn pé wa minal baliyati. wa minal baliyati an tuhibba wa man tuhibbu yuhibbu ghayrak. bàbá ọlọ́mọ àti ìyá ọlọ́mọ dà. ìmáàmù Ṣáfì yìí ní àdánwò pọ̀ láyé àmọ́ tá a bá fẹ́ sa àwọn èyí tó wúwo nínú àdánwò minal baliyati an tuhibba. ومن البلية أن تحب ومن تحب يحب غيرك. يحب غيرك أو أن تحب. má ti lọ jìnnà dákùnrin ìfẹ́ kọ́ pé. ومن البلية أن تحب ومن تحب يحب غيرك. èyí tó burú jù nínú àdánwò òun ni kọ́ ọ máa fẹ́ràn yàn kọ́ wá padà fura pé ẹni tó ń fẹ́ wọ̀ fẹ́ ọ ó lè yà yàn wèrè. àwọn obìnrin ti kú lérí ẹ̀rí, àwọn obìnrin ti ya wèrè lérí ẹ̀rí, àwọn olówó nú àwọn obìnrin ti dolòsì lérí ẹ̀rí pé kò fẹ́ mi báwo gbogbo tí mo bá ní nínà ó sì ná gbogbo tó ní kò sì padà fẹ́ ọ padà parẹ́. kí ló yí. àǹtúrí náà ìkọ̀ ìrọ̀lì ìsàlẹ̀wá wáyù ìlú dọ̀rẹ́. àbúrò èyí ń ni pé kọ́ ọmọ ro rere sí yàn kọ́ wá padà bá a pé ẹni tí wọ́n ro rere sí aburú ní rò sí ọ kò sí ní tẹ̀yìn òní tẹ fún rẹ̀. irú ẹni tí ń ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú Alhaji wa Abubakar ẹ̀rí pé tí kì í bá sì fẹ́ lẹ́yìn ìyàwó ọlọ́run ọ̀kadàrà ọ̀dà ẹ̀yin náà àtúnfẹ́kẹ́ wá bí ọmọ Ìlọrin kọjá bẹ́ẹ̀ èmi máa ń sọ torí táwọn Ìlọrin máa ń pè ọ́ pé wọ́n bá wa ṣe wá sí kò túmọ̀ pọ̀ ọmọ kéwù jẹgbẹ́ rẹ lọ kò túmọ̀ pọ̀ ọmọ sọ kò túmọ̀ pọ̀ jẹ́ nǹkan kan ilé sọ nǹkan mi ò nípa ọ̀rọ̀ kéwú tára Ìlọrin bá gbé ọ síbi kan ọlọ́run sì ń gbé ọ síbẹ̀ lákòókò òun lọ́wọ́ ni o ló jẹ́ kí wọ́n dájú kọ́ nígbà tọ́lọ́run bá ti gbé ọkú ọ̀nbẹ wọ́n kájú lára rẹ̀ yóò wá yí ọ pé àtọ́ jẹ́ nǹkan kan níta bá wá lọ jẹun wọ́n tíráì kọ́mẹ̀ntì rẹ̀ pẹ̀lú kí wọn náà dá padà pé èmi ò jẹ ẹ̀yin lẹ jẹ èyí tí ẹ torí ẹ̀ sọ pé ká wá yìí àwọn tí wọ́n jẹ náà ni wọ́n wà ń kalẹ̀ yìí àbá wa farul ulama ẹ máa bẹ nínú àánú ọlọ́run ìjókòó àbáwá Ìmámù Gàmbàrí wọ́n tún bẹ ń bí ọlọ́run ní bá kó bàbá jẹ́ Alhaji wa Yusuf Amúra
ọba tí ọ̀sánú yín àwọn èèyàn máa ń gòkè wọ́n dẹ̀ máa ń jábọ́ ọlọ́run máa ń gbé àwọn kan gòkè nítorí máa ń já wọn bọ́ fún rẹ̀ ẹlòmíì máa ń jára rẹ̀ bọ́ ọlọ́run máa ń já wọn míì bọ́ lára àìní nǹkan ẹyọ kan tí gbogbo nǹkan so mọ́ gbogbo tó ọba jẹ́ láyé tó ọba ti ní ìkàkùn ọmọnìyàn bàbá imam ìtí alájí Yusufu nínú o ìkàkùn ọmọnìyàn kò ní wò pé lábájá jọ́tà àti ìjẹ́ yẹn láti jọ ń ṣe àwa ti jẹ́ yẹn òun ò tí jẹ́ kò sínú wa yín èèwọ̀ yẹn pé lábájá ń jó ebi ń pa wá lájọ rìn àwa ti yó ẹ̀yìn ò tí yó kò sínú wa yín èèwọ̀ yẹn pé jọ́ tí ètí ìdá alámọ́ra wa ó ti dá fáwọn akéda fẹ́yìn kò sínú wa yín kọ̀wá sí tí wọ́n ń pè nífẹ̀ẹ́ tó ju ìkàkùn lọ ó ní wọ́n máa ń húbù wọlé ìfàlẹ̀ òbù. dúnà ní ti máa mi nínà lè ìbẹ́ ní àórúnà nígbà wọn. máa lè ṣàfihàn bí sọlá àṣù bá a sì bí ọkìbá sàlámì. فليس الحب دون الائتمام. àwọn ìmáàmù kò sí fẹ́ẹ́ mẹ́ẹ̀ táwa ń dì mọ́ra wa ní ìta táwa dé rí stéèjì tí tẹ́ ti pawápọ̀ káwá dọ̀tá ara wa وليس الحب ليس الحب دون الائتمام. kò sí fẹ́ ọ̀rẹ́ mi ọwọ́ dé àárín ọwọ́ dé agbo tí ó ti wà ní high table ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ tẹ́jọ́ ń sára yín lọ́wọ́ tọ́wọ́ dé high table wọ́n gbójú sáfún wọ́n wá ń bí ọkọ̀ wọn kì í onínà àmọ̀ ríra lítà ẹni tó yẹ pẹ́ sì ríra yín ọlọ́rọ̀ tí ń parí pọ̀ lérí fóònù ìfẹ́ kọ̀hún. kò sí ibi tí alájà múra ti lè rí yàn láyé tí olówó ò rí ọlọ́run ọ̀dá bí àwọn èèyàn ńlá yẹn ṣe lè tó tó bá rí ọ kò ní sọ pé àjọṣe máa ń hàn pàdé. nínú ìhìnbẹ́ẹ̀mì àwòdúnà ìgbàrọ̀mí. láwọn àpò náà bàbá náà tún jẹ́ rí. wọ́n ní àwọn ìmáàmù àdúgbò tó bá ti rá àwọn yọmọ dùn àwọn nù ni kò ní bojú pa àwọn rẹ. tí ọba ti sí ìkara ẹni kún nínú ìfẹ́ tá ń bára wa ṣe láàrin aláàfáà. àṣàrù bílíkì wá kí máa sàlámì. báwo ni mo yọnu síra wa lójú agbo ká mọ̀ yọnu síra wa náà lóde agbo ká mọ̀ pé àjọṣe pé àmọ́ ń jà ń ta náà ni a ti wá débi àárín èrò táwọn rẹ àmọ́ tó bá ṣe pé à ń rẹ́ ń ta gbogbo obì yóò tá a bá ti ríra wa ibi tọ́pọ̀lọpọ̀ yẹn kù sínú níbẹ̀ láàrin ẹ̀yin obìnrin náà wọ́n bá ríra wọn ó dì mọ́ra wọn bára lọ́wọ́ tó bá ti lọ wà lọ́dọ̀ àwọn háyẹ̀ ọ̀rẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ yòókù tó jọ lọ primary school kò ní rí wọn mọ́ tọkọ rẹ̀ wá ti lè gbé síwájú mọ́tò àwọn tọkọ wọn ò ní mọ́tò sàgbákò wọn dára bùkù nǹkan bẹ́ẹ̀ ó lè sọ yàdìyàn ẹ̀yẹ bàbá ìmáàmù lọ́dún kan tó ti lọ ọmọbìnrin kan bẹ àjọṣe ẹgbẹ́ Khiyaru Subianu ní 1981 táwọn lùlù tí ọmọ tájọ ọmọ jó bí ẹgbẹ́ 1981 òṣèlú gọ́fúnà Lawan ọkọ rẹ̀ wá rí ipò kan ọlọ́run bá ṣàánú rẹ̀ ọkọ rẹ̀ bá gbé mọ́tò sí ndì àwọn ètí ìgún mọ́tò ń gbà náà ni wọ́n bá pàdé rẹ̀ ní junction ìtògùnmọ́ sẹ́mi gẹ́gẹ́ bí ọmọ tá a ti jọ sẹgbẹ́ rí ajé assalamu alaikum ìkàn lọ báyìí ọmọ rẹ̀ wọ́n sọ fún pé ẹ̀yin ni wọ́n ń kì í la ilaha illallah nígbà tó di ṣé 2001 àbí 2002 ọlọ́run bá lèmi náà bá rí mọ́tò kan rà 2001 èmi náà bá rí mọ́tò kan rà àwa pàdé ní inú ọjà tuntun èyí ń páàkì òun náà ń páàkì ọ ní salamu alaikum mo ní ayé rẹ̀ ò ní dáa lójú àwọn èèyàn kẹmọ ó ṣọ́ọ̀kì gbogbo kálukú ṣọ́ọ̀kì mo ní ayé rẹ̀ ò ní dáa tó bá tún pè mí ẹ̀rọ kan lọ fẹ́ páàkì ní mọ́kàn bínú wọ mọ́tò padà ni àwọn èèyàn máa ń pè mí àfà kílódé mo ní n tó dé ó ti yé last year tí ní mọ́tò tó ń wà nù mọ́tò mo kí ikọ̀ dáhùn
ọmọ rẹ̀ tún sọ fún un pé yìí kì í kọ̀ dáhùn ẹ̀rẹ́ mi náà ti ní mọ́tò lọ́dún ni nígbà tẹ́mi náà ti wá ní àṣẹ pé àwọn eléyìí ò kíyàn nítorí ọlọ́run ẹni wọ́n bá dáa fún ni wọ́n ń kí kò sí sínú ètò ọlọ́run pé gbogbo ayé ni ó dáa fún. àṣẹ pé mọ́tò ní kí tẹ́mi tí ọ̀rọ̀ bá ṣàpẹẹrẹ pé yóò padà dáa fẹ́mi náà kò ní mọ̀ mí lẹ́yìn. فليس ليقولون الإتمام ayakumullah. kílẹ̀ wí. àná mi tẹ́ ń bọ́ ẹ̀yin lẹ́rọ̀ wọn nígbà tó ń yí o. ó tẹ̀ tí wá pé mẹ́rin ti pé kí tuntun ni lẹ́yìn mẹ́rin pé ẹ̀yọ̀ bá dẹ́ Muhammad ajá bíbù ẹni gbogbo tá à ń ṣe yìí. gbogbo tá à ń ṣe yìí náà. wàláhì ìfẹ́ ni. wàláhì ìfẹ́ ni. níṣẹ́jú méjì tó kù. ìṣẹ́jú méjì tó sẹ́kù. bàbá ọlọ́mọ àti ọlọ́mọdà. bàbá ọlọ́mọ àti ọlọ́mọdà. àfáàrídì wa máa bọ̀ dákun. àmọ́ bọ́ wọ́n bọ̀ tágbàrà bá rẹ bá káyàwó rẹ mú lọ́wọ́ tágbàrà rẹ ọba ká fílẹ̀ mọ́ bọ̀ ní tiẹ̀. ọ̀rẹ́ pẹ̀lú rẹ ká pé wá pẹ̀lú rẹ ọba ká fílẹ̀ à ń kó mọ́ lọ́wọ́. ẹnu rẹ ká àmọ̀ nísìnyí. naam. فليس ليقولون الإتمام من الحبين أو دون القراب إذا ما ليس فيه بالخلاص فحسن بالفراق مع السلام. أبا رضوان الله àbọ̀ dúpẹ́ fọ́lọ́run o. inú àwọn tó tọ́pẹ́ ni kéèyàn níyàwó kẹnu rẹ̀ ọ̀káyàwó yàn. báwa tí wọ́n ń ṣe wá sínú àbábàrú o sísítẹ́ẹ̀mù wá sí tiwa ó yàtọ̀. ṣẹ́ni mo ṣe ní ilé pé ìyàwó rẹ̀ wá bẹ́nu rẹ̀ wá ká òun tí ọba rí i pé wá yìí kàn ṣe subhanahu rabbika pé ẹni tí ẹnu rẹ̀ ọ̀káyàwó rẹ̀ kò sí ní tààlì sọ fún tí ó yẹ. kọ́lá kèé dìjà lọ́dọ̀ mi àwọn bá ti ní sẹ́nu rẹ bá káyàwó rẹ lè pè wá ó sì tẹ̀lé ó mì pé ọmọbìnrin yìí ọmọ alágbàárkà ni obìnrin mi ìyá wèrè gan yóò jẹ́ kí ọkọ rẹ̀ ọmọ pé ẹ̀yin lẹ mọ wá sí tẹ̀ pé ìmọ̀ ń parẹ̀ so lónìí yìí ọjọ́ rẹ̀ fẹ́ jó ni kò sì jẹ́ bí sẹ́bí wọn fẹ́ jó náà ni ọlọ́run tó fi irú obìnrin yìí ṣàánú rẹ̀ gbogbo nítorí ọba bí lọ́mọ ọmọ eléyìí ni wọ́n jẹ́ ìyàwó ìyá Sùlíà ọlọ́run tó fi ọ́ hàn wá pé obìnrin ni ọ́ tó pé àwọn ti gíráàpù fèsì rẹ bí tá a bá ti pàdé rẹ a mọ̀ sọ fún àwọn èèyàn pé obìnrin yìí ń jọ́ta lè ṣe wá sí ìkómọ ọkọ rẹ ẹnu ọkọ rẹ ọ̀ka àmọ́ ọlọ́run pé ọ pé èèyàn ni ọ́ gbogbo ọmọ tó bá bí gbogbo ni wọ́n lálùbáríkà ẹ dákun ẹ sí àmì rẹ kan náà gbólóhùn mẹ́ta náà ni mo fẹ́ sọ bẹ́ẹ̀ méjèèjì àmọ́ pàpà ìyá Sùlíà òun ni mo fẹ́ sọ fún láàrin ìṣẹ́jú méjì tó kù. Naam. Ìsá sọ̀rọ̀ wákà áhàbọ̀ fàṣùdírù. Ó di mẹ́ni. Wẹ́yìn sábùtàlá kálọ̀ àwùfásídírù. Ó di méjì. Wẹ́yìn sábà àkàrọ̀ rísíkúkà fàṣùdírù. Gbogbo eléri ilé tí máa ń bẹ́ bí ìsọ pé Allahu Akbar. Allahu Akbar. Ìyá Sùlíà nítorí ń fẹ́ sọ̀rọ̀ mẹ́ta yìí fún ọ ni pé ìṣòro tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní lónìí táyé wọn fi ń bàjẹ́ ara nǹkan mẹ́ta yìí ló wà irú ìṣòro bẹ́ẹ̀ ọba mi ò ní jẹ́ òní. Àmín. tá a bá ti wá rí obìnrin tó pàdé ìṣòro mẹ́ta yìí tó sì gbé mọ́ra yóò jẹ́ èèyàn gbogbo ọmọ tó bá bí ó jẹ́ èèyàn wọn sì ní fi pìtà burú òun ló jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ mẹ́ta yìí fún ọ kí làkọ́kọ́. Ìsá sọ̀rọ̀ wákà áhàbọ̀ fàṣùdírù. gbogbo obìnrin gbà pé ẹnìkan ò lè chance òun lé ọkọ òun ẹnìkan ò lè ráìdì mi torí ibi tó ti lọ́kọ òun gbogbo aláàfáà ni wọ́n sọ fún ọ pé lè rẹ̀ ni àmọ́ ò lè kó mbẹ́ anytime tó o bá ti lámùmọ́ra ìsásọ́lá mọ́ka áàdó. Àhàbọ̀ fàṣùdírù. ìyá ọkọ rẹ lè chance ẹ bàbá ọkọ rẹ lè chance ẹ
ẹ̀gbọ́n ọkọ rẹ lè chance ẹ kódà àbúrò ọkọ rẹ lè fọ̀tá hàn ọ́ fọ̀sibírí tó o bá ti lè ṣe sùúrù pé gbogbo tí mo bá pàdé ń bí máa gbé mọ́ra ó ṣe ọmọ fún ó ṣe ìyá fọ́mọ rẹ ó sì jèrè ọkọ tó o bá ti sọ pé ẹnìkan ò lè chance mi wàá kú omi ẹ̀ láìpẹ́ ó di mélòó naam. wa ìsàbùtàlá kọlọ́wù ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tí ń bẹ láyé tó jẹ́dá ọlọ́run àárín pẹ̀lú àdánwò ni ibi tó kálukú ti wá pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí ó ti wúwo tó ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí ó ti pọ̀ tó ọ̀tọ̀ọ̀tọ̀ ni níjọ́ tí àdánwò bá ka ọ tó o bá lè gbé mọ́ra tó o bá bínú sáfàdánwò nílé ọkọ kan wàá pàdé àdánwò tó ju èyí ń lọ níbòmíì kí ló wí tún wí. wàyí sọ́kútàlá kàlọ́ òfàsùnì. ọ̀sọ́nà tí ó lè gbà wá kọ́dà ó lè rádẹ́wò lára ọkọ tó fẹ́ gangan yóò máa wáyà ọlọ́ni pé wọ́n sì ló kù wọ́n sì lọ dà wọ́n lọ rọrùn gbogbo tó ń rí lára ọkọ yẹn kò túmọ̀ pé òkun Alhaji Yusuf òun èwo òkú wò ní tí wọ́n bá wò fún ọ tí wọ́n bá ké fún ọ pé bó ti rí ni bẹ́ẹ̀ ló ti rí tó o bá wá pàdé àdánwò mọ́ sí inú rò sórí okun tí wọ́n wù ó lè ṣe bára ọkọ kó ti kún ara ọmọ ló ti kún farabalẹ̀ kò kún fẹ́ lómi ìlara ọkọ arásìkí ló ti kún ọlọ ń bọ̀ gbogbo tó rí ọ̀ ń jẹ gbogbo ń tẹ́gbẹ̀ rẹ̀ kan oríṣẹ́ lóbìnrin ló ń rí ṣe ọwọ́ lọ́kọ rẹ̀ burú ibi arásìkí ìwọ pẹ̀lú ara rẹ̀ pẹ̀lú rẹ̀ yẹn ló kú sí kí ló wú ní lẹ́ẹ̀kan sí i. ìsọ̀bùtàlá kàlọ́ òfàsùnì. gbogbo ọ̀nà tó o bá gbà ládàáwò ṣe sùúrù torí pé gbogbo ẹni ọba ṣe sùúrù fàdánwò ọba àbí ọ̀padà gbé lékè rẹ̀ ó di méjì. wàyíṣà àtàkàrọ̀ rí sí ìkúkà àtàkùnbí. ẹlẹ́kẹta nu eléyìí rẹ̀ kọ́ ní Allahu Akbar. ibi ẹlẹ́kẹta ilẹ̀ yóò bẹ̀ ha sí kí ló tún wí. wàyíṣà àtàkàrọ̀ rí sí ìkúkà àtàkùnbí. ìwọ ìyá lóbìnrin ìwọ ìyàwó lóbìnrin ìsáta àkọ́rà rìsìmísà tí ìjẹ ìmú rẹ̀ bá lọ jáyí tó wo pé àwọn tẹ́ẹjọ sọmọgé ilé ọkọ tí wọ́n wà ayé wọn ti dà títí ẹni ò burú o fọ̀sibírí sùúrù ni ó ṣe o lágbájá wọn jọ ṣèyàwó wa ń gbà kan náà ni ìtí ń gun mọ́tò tiẹ̀ náà ń bẹ ní pọ́ọ̀tù wọn ìgbéde ni lágbájá lẹ́nugbà tó ṣèyàwó yìí ọkọ rẹ̀ ti kọ́lé fún un ọkọ tiẹ̀ lè mẹ́kọ̀ọ́ fún ọkọ ìpọ́mọ rẹ̀ ní ọkọ̀ fún ọ ilé ní ilé ń jẹ́. gbogbo ọwọ́ tó bá wọra rẹ pé mo ti wà nílé ọkọ tó jọ mẹ́ta ṣé ó yẹ kó ti dáa fún mi ni ṣé ó yẹ kó ti rọ̀ mí lọ́rùn ni ṣé ó yẹ kẹ́mi náà ti lò rọrùn ni àwọn àbúrò mi táwọn wà nílé ọkọ ayé wọn ti dáa àwọn ni wọ́n rẹ ẹran ọdún àlájà àwọn ni wọ́n rán aláàjì Mẹ́kà ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo wa ni ó dáa fún kèsèjọ kan náà fọ̀sibír gbogbo wa láyé ọ̀yẹ kèsè inú ọ̀sẹ̀ kan náà gbogbo wa lága kèsè inú oṣù kan náà gbogbo wa lásàṣeyọrí inú ọdún kan náà kọ́ o fọ̀sibírí. àyíṣà àtàkàrọ̀ ìsìnkú ká fásibírí. ẹ obìnrin ẹ mọ́jà àwọn ọkùnrin kan ó fi nǹkan tí ò sí ńlẹ̀ tàn yín kẹ́ fi filé ọkọ yín lẹ̀ sórí gbogbo ohun tó ní ó bùn ọtí ń bùn ọ̀hún ń bùn nítorí pọ̀ wà nílé ẹnìkan ni o sórí ìfẹ́ tó ní ń lò fẹ́ àwọn obìnrin dákẹ́ ń bí irú wá sí i náà. àyíṣà àtàkàrọ̀ ìsìnkú ká fásibírí. mo fi dá ọ lójú lónìí gbogbo ẹni tó bá béèrè lọ́wọ́ ọkùnrin yẹn ní ń fún ọ kò fún ìyàwó tilé rẹ̀ bẹ́ẹ̀ o. fásibírí. ó ṣe sùúrù ni ibi tó kù sí lọ́dọ̀ ọkọ rẹ̀ òun náà yóò padà dáa kí ló tó wí. wàyíṣà àtàkàrọ̀ ìsìnkú ká fásibírí. kọ́dà mo bá ti fúláṣì ẹ̀ nísìnyí ni ó sì pè mí kí láǹfààní ọkọ tá a rí bá ṣèmọ̀ràn bí ti ń gbé bọ́ọ̀lù rẹ̀ kò gbé tìyàwó rẹ̀ bẹ́ẹ̀ orí tiwọn náà ò sí ń bẹ̀ ni níjọ́ wọn náà bá dé bẹ́ẹ̀ yóò yọ pé yẹn yẹ̀yẹ́ ni jẹ́ kí n fún ọ lẹ́sìpọ̀ kan sẹ́ni tó bá ti pè ọ́ tí ń pè ọ́ léra ọ tí ń ṣe bó ti ń ṣe tó bá fẹ́ mọ̀ pé rọ́ nípa àbótọ́ alẹ́ yìí náà ni ó ṣe tẹ́sítì fún un lálẹ́ yìí tó bá ti délé nísìn nìkan sọ fún pé ara yìí wàláhì lérí ibú ti tún bẹ̀rẹ̀ bí ti máa ṣe o
èmi ó sì kó wá láàárọ̀ ọ̀la kùtù èmi ń bọ̀ gbogbo omi tẹ́bà fi mí sí sórí fóònù tó bá papọ̀ ẹ̀ kò tó gbé mọ́ tọ́fíìsì òní dáná ní èyí kí ló wí ọ̀pá fóònù nu ó jọ ọmọ pé irọ́ ni kálukú ń pa ọlọ́run ní sọ́ọ́dọ̀ tó subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin wọ́n ní àwọn àfáà ti sẹ́ndì owó